tí wọ́n gbé obìnrin aláboyún yìí wọ́n fún wọn 20 million wípé ká dóòlà obìnrin aláboyún yìí. ǹjẹ́ kárelérè ìgbè ní kẹ̀tẹ́ wálé ní bára rẹ̀ ṣàánú wọlé òpópó ní yọmọdé lára fìníṣẹ́pọ̀ wọn fìníṣẹ́pọ̀ ní bára rẹ̀ ṣàánú ọmọ gbòǹgbò tí ń yọ kìtì lẹ́yìn ooru. ọ̀dọ́ ń bẹ nílé ìran bàbá wa ò jẹ́ sẹ́sìn mọ́dán ó sì ń bẹ lẹ́yìn ìkùlé ìran bàbá wa ò jẹ́ sẹ́sìn mọ́sẹ̀. ẹ dákun kí ni ṣẹlẹ̀ nílùú Ìgbòho? kí ló dé tí gbogbo ọmọ Ìgbòho mọ̀rẹ́ tí wọn ò lè sùn lásùn forí léṣù ká mọ́? kí ló dé tí ọmọ ẹlẹ́ran wá ń jẹ gungun? kí ló dé tọmọ aláṣọ ń wèkísà? kí ló dé tó lóko ò lè róko? kí ló dé tó lóde ò lè rodò? kí ló dé tọmọdé ò lè sunkún ọmú? kí ló dé táyà ò lè béèrè oorun lọ́wọ́ ọkọ? kí ló dé tọmọ onílùú ń sá kíjokíjo nínú ìlú wọn? orí èyí ni mo fẹ́ láǹfààní ni mo fẹ́ ṣàlàyé ni mo sì fẹ́ nà níbẹ̀ kí n ṣàlàyé fún gbogbo àwọn èèyàn. nítorí ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ láyé tá a wà lónìí gbogbo ojú làmú tó. mọ́ wàá jẹ́ kétí gbogbo ayé ó di sí ohun tó bá ṣẹlẹ̀ lágbègbè rẹ. nítorí láǹfààní bá a ṣe fi fọ́nrán síta lóníkálùkù ń pariwo it's not everything you put on media. orí ọ̀sáwò ìwòrìwò bá a bá jọ láǹfààní àtijọ́ ọmọ ohun tó ń ṣẹlẹ̀ bọ́ bá dọ̀la gbogbo ayé ó jọ mọ̀ wípé nígbà tí kinní yìí ń ṣẹlẹ̀ ayé pariwo ayé ti dáyé social media. lọ́jọ́ tí o ní eṣinṣin bá ń jẹ elégbò ayé ò ní mọ̀ lọ́jọ́ tí elégbò bá ń pe eṣinṣin wá ní ẹwu ọ̀bùn. tá a bá láǹfààní láti mọ fi hàn aráyé ayé ò ní mọ̀ ohun tó ṣẹlẹ̀ níjọ́ táwọn Fúlàní ń bá competition bí wọ́n pariwo síta ayé ò tún ní wọ́n tún ti bẹ̀rẹ̀ wàhálà wọn òun ló jẹ́ aláǹfààní láti gbé sórí agbágbé. kí ló ṣẹlẹ̀ nílùú Ìgbòho kí n sáré ṣàlàyé fún wa ní pápápá bí àwọn bàbá ọ̀sọ̀nà. nítorí ọ̀pọ̀lọpọ̀ wọ́n wò pé ṣé old video ni ṣé new video ni kó lè mọ̀ inú hòtẹ́ẹ̀lì ni mo sáré wá ni mo láǹfààní láti wá fún wa ní update gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nílùú Ìgbòho ibi tọ́rọ̀ dé dúró àti ibi tá à ń bọ̀rọ̀ lọ. ìlú Ìgbòho jẹ́ ìlú kan tó kó ọmọdé tó kágbà mọ́ra tá a bá ń kà láti Ìgbẹ́tì Ìsẹ́yìn tí tó fi délùú Ìgbòho níbí yìí à ń pèlú kan ní Gbópẹ̀ ká tó wọnú Ìgbòho àwọn tó bá súnmọ́ agbègbè yóò ti mọ̀ à ń pèlú kan ní Bọ́ní. àwọn ìlú wọ̀nyí wọ́n fara pẹ́ Ìgbòho ó wá rí tá a bá kò nígbẹ́tì tá a ń bọ̀ lọ́nà Ìgbòho igbó rìsáàfù kan bẹ́ẹ̀ ibẹ̀ ti di gbọ́ ìwọ̀. àwọn Fúlàní tí ń bẹ láti Ìsẹ́yìn dé Ìgbòho wọ́n lé ní 7,000 nítorí igbó rìsáàfù pọ̀ ńbẹ̀ òun ni Old Ọ̀yọ́ National Park. ilẹ̀ tó wà ńbẹ̀ lọ jáde sí Niger Republic àwọn ilẹ̀ tó wà ńbẹ̀ bẹ́ẹ̀ lọ jáde sọ́nà Kútọ́nù. àmọ́ Fúlàní tí ń gbé ní Òkè Ògùn àbí ká ní Ìgbòho ó ti lé ní àìmọye ọdún kó tó di pé wọ́n bírú wa sáyé ni tẹ́nìkan kò gbọ́ nǹkan kan. àmọ́ àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láti bí oṣù mélòó kan tó jẹ́ pé gbogbo ọmọ onílùú gan ò lè súnlé mọ́ ló wá fà á la fi fẹ́ nà níbẹ̀ bó la ṣe wá délùú Ìgbòho. ṣàdédé bí nǹkan bí oṣù tó kọjá àwọn ò gbọ́ nǹkan kan ìgbà tá a wọnú ìlú níjẹta la ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ohun tó ń ṣẹlẹ̀. nígbà tí wọ́n gbé obìnrin aláboyún wọ́n láwọn ó gba 20 million wọ́n fún wọn ní 20 million yìí wọ́n tó pọ̀ nítorí oko ni wọ́n máa ń dá nígbòho ni wọ́n fi máa ń kì wọ́n lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ni wọ́n fi kì wọ́n Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde àgbàdo òde the one without what of a corn. orí wọ́n gbé obìnrin yìí lẹ́yìn ìgbà tí wọ́n pa á tán bẹ́ẹ̀ náà ni wọ́n tún wá ẹni tí ó gbówó lọ wọ́n pa obìnrin tó jẹ́ aláboyún yìí wọ́n gbé òun àtàbúrò rẹ̀ nígbà tí wọ́n pa aláboyún yìí ẹni tó gbówó lọ wọ́n pa ó wá rí aláboyún nígbà tí wọ́n tún fi ilẹ̀ pé kó máa lọ wọ́n tún yìn òun náà ń bọ̀ pa wọ́n tún yìn òun náà ń bọ̀ pa àtàláboyún àtàbúrò rẹ̀ wọ́n pa wọ́n èèyàn kan nìkan ni wọ́n yọ̀ǹda ẹnìkan kan ò gbọ́ nǹkan kan awọ́ ò mọ̀ èyí tó wá ṣẹlẹ̀ kò pẹ́ bí ìjà àrùn yìí
ní gbogbo àwọn kábíyèsí àtàwọn ọmọ ìlú wá ké gbàjarì wá sílùú Ìbàdàn láti wá ké sí olóyè Májàsọ́lá yìí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lórí ìrun wa o. Kí ló ṣẹlẹ̀? Nígbà tá a gbọ́ kí ló kọ ọkùnrin ọ̀hún tí wọ́n gbéyàwó yìí. Wọ́n pe ọkùnrin yìí ní Al-Ikhlas ní gbọ́pẹ̀ yìí ó dàbí òun àti Ìgbòho wọ́n jọ wọnú ara wọn ni tí ò sí yàtọ̀. Wọ́n wá gbé nígbà tí wọ́n gbé tán owó tí wọ́n ń béèrè fún kó tó di pé wọ́n gbé wọ́n yin ọkọ náà níbọn lórí kó tó di pé wọ́n gbé lọ wọ́n yìnbọn. Ẹgbà tí wọ́n yìnbọn yìí tán wọ́n gbé obìnrin yìí pẹ̀lú ọmọ ọdún 2 pẹ̀lú àbúrò ìyàwó kan àwọn 3 ni wọ́n tún kó. Àwa wò lọ àwò bọ̀ ó dijọ́ kejì wọ́n pè. Ìgbà tí wọ́n pè wọ́n ní kó lọ fún àwọn ní owó tó ní agbára. Láàárín èmi àti èlò ló rò pé wọ́n dárúkọ 300 million. Kìí ṣe fíìmù o. 300 million. Olóyè Májàsọ́lá ò ṣe méjì kò ṣe méjì. Ó pe gbogbo ọ̀gá ọlọ́pàá orílẹ̀-èdè yìí. Ó sọ fáwọn àjọ DSS ló fi jẹ́ pé gbogbo ìrìn àjò wa fún wọn tó ń sọ̀rọ̀ ó lọ́wọ́ òfin nínú. A competition gbogbo kọmíṣánná tó yẹ kó gbọ́ sí ni wọ́n gbọ́ sí. Ló kọ́ mi táwọn Fúlàní ló gbọ́ sí ni. Àbá Arabọ ní kọ́. Orí akọ gbogbo petition wọ́n fún wa ní àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ wípé ó ṣe wá rí bẹ́ẹ̀ àwọn ni wọ́n wá ń tíráàkì nọ́mbà yìí ibi wọ́n ń tíráàkì nọ́mbà yìí dé wọ́n ń pe bẹ̀ ní ibùdó aláàjì. Ibùdó aláàjì yìí tó bá ti ń bọ̀ láti Ìgbẹ́tì tó ń bọ̀ lọ́nà Ìgbòho ibẹ̀ ni àwọn Fúlàní ni wọ́n gbéra wọn jọ síbẹ̀ tẹ́nìkan kò dì wọ́n mú. Ẹ̀gbà tá a dénú ìlú là ń gbọ́ pé lákòókò kan bí oṣù 4 sẹ́yìn àwọn Fúlàní jí ọ̀gá ọlọ́pàá kan gbé. Wọ́n pa kan ìkejì òun sá mọ́ wọn lọ́wọ́ wọ́n gbà mọ́wọ́ wọn. Ìkejì tó wá sá wọn lọ́wọ́ yìí ní láti ṣe transfer pé ìlú yóò ṣe gbé fóun kò ṣe ṣiṣẹ́ fóun wọ́n wá gbé lọ sí agbègbè kan ní Ogun State. Ṣó mọ̀ wípé ìkan lára àwọn tó jí gbé láàrin bí oṣù mélòó kan ó rí níbi títí ń ṣọ̀kadà ní Ṣàgámù lógun State ló fi mọ̀ pé Fúlàní lè kúrò ní Ọ̀yọ́ kó lọ ṣiṣẹ́ ní Abẹ́òkúta ó bá ní Ìṣàgámù níbi títí ń gun ọ̀kadà. Bóun ṣe rí báyìí ó di láṣọ mú ni pé ìwọ tó nà mí lójú gbó níbùdó aláàjì. Ìgbà tí wọ́n dé bùdó aláàjì yìí wọ́n bá ìbọn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ní bùdó aláàjì yìí. Ó wá ní igbó tí wọ́n pè ní National Park Old Ọ̀yọ́ National Park ibẹ̀ ti di ilé ẹ̀rù jẹ̀jẹ̀. Gbogbo àwọn tó bá jọmọ Òkè Ògùn ìwọ́n mọ̀ jáde sọ̀rọ̀ yìí it's not a matter of exaggeration. Wọ́n wá ń jí àwọn èèyàn gbé bíi pé wọ́n ń jẹ́ nìyẹn ọdún gbé. Àwọn èèyàn ò lè sùn lórí fòṣùká mọ́. Àwọn táwọn wà ń dálẹ̀ etí wá di àwògbọ́n kankan. La fi wá wò wípé ogun rúgbó bọ̀. A lè ti torí wípé ìkankan ṣẹlẹ̀ wọ̀ sí wá ń jò ní ìkìlù wá sí parun. Ẹja lọ gbogbo ìlú tí wọ́n ti ń jiyàn gbé àwọn èèyàn ò lè dénú ìlú mọ́ àwọn èèyàn ní lẹ́nu jẹta tá a wọ̀lú làwọn tó lè sùn. Ká tó wọlé lálẹ́ àná a gba ọ̀nà Kìṣí a lọ sọ́nà Káyọ̀mọ́. Wọ́n ń jí àwọn èèyàn gbé wọ́n sì ń bè owó ribiribi bí wọ́n bá tún fún wọn lówó ọ̀hún tán wọ́n tún ń pa wọ́n nípa púpà bí ẹni pẹran. Nítorí ẹlòmíì wò pé olóyè Májàsọ́lá ṣe lè fún wọn ní wákàtí 2 gbogbo àwọn ọba wa pagbára pọ̀ wọ́n pamọ́ pọ̀ wípé tẹ́ ẹ bá fẹ́ gbénú ìlú wa tẹ́ ẹ fẹ́ jẹ́ kájọ máa ṣe àwọn ọkọ àti ìyàwó àtọmọ tí wọ́n jí gbé àtàbúrò rẹ̀ kí wọ́n lọ gbé wọn wá láàrin 2 hours ọ̀tọ̀ ní ti aláboyún tó kú tí wọ́n pa
àbúrò tí wọ́n filẹ̀ ní kódà bí wọ́n bá pa àǹtí òun ẹ̀sìn ò ní jẹ́ káǹtí òun ó lè gbé ayé mọ́ nítorí èèyàn bíi 4 5 bá sùn lójúmọ́ aláboyún tó kù dẹ̀dẹ̀. Wọ́n ní tí wọ́n bá wọn sùn tán wọ́n mọ̀ ní òbí ò tí ì bàjẹ́ òbí ò tí ì bàjẹ́ abẹ́rẹ́ ò tí ì bàjẹ́ ẹ̀ sì já bẹ̀rù Ọlọ́run. Àmọ́ ẹni tó jẹ́ olórí mẹ̀yàtì àlà ní agbègbè wa yìí nígbòho tá a wà yìí wọ́n lóun ò gba rẹ́dẹ̀rẹ̀dẹ̀ bẹ́ẹ̀ pé tí Sunday Igboho bá gbọ́ ṣó mọ̀ pé wọ́n gbé àbúrò tiẹ̀ náà wọ́n pa á. Àwa wò wípé kó tó di wípé ayé ọmọ ní ẹnu níjà ká wọnú ìlú bàbá wa wá. Ohun tó bí ọ̀rọ̀ rèé fídíò tí mo sì láǹfààní tí mo fi síta tí mo ní wọ́n sọ pé tí olóyè fún wọn ní wákàtí 2 wípé tí wọ́n bá gbé obìnrin tí wọ́n gbé wá àtọmọ rẹ̀ wọ́n ti ń kàn síra wọn wọ́n ti pera wọn jọ nítorí ìran burúkú wọ́n mọ àwọn ọmọ burúkú tó wà nínú ìran àwọn ọ̀rọ̀ kan wà tí ò ṣe é sọ lórí afẹ́fẹ́ àmọ́ wọ́n fi ń dá wa lọ́kàn wípé títí alẹ́ sàárọ̀ la àwọn provide wọn. Níbo la wá lọ lórílẹ̀‐èdè yìí tá a bá ní mi ò fẹ́ kú ṣé mi ò fẹ́ kú kò ní joyè ilé bàbá rẹ̀ ni nílùú mi lórírun mi Ìgbòho mọ̀rẹ́ nílé bàbá wa ibẹ̀ nílé ìyá wa ibẹ̀ ni wọ́n forí wa sọlẹ̀ sí kí ló dé tọmọ ẹlẹ́rọ mọ̀ jẹ gbogbo kí ló dé tọmọ aláṣọ mọ̀ wèkísà ló fi jẹ́ pé kí ló ń ṣẹlẹ̀ nílùú Ìgbòho gangan 2 hours yìí ti pé gbogbo àwọn kábíyèsí sì ti pè wọ́n ní àwọn ṣiṣẹ́ lé lórí ká fáwọn dàárọ̀ ọ̀la ló fi jẹ́ pé ẹjá ṣe sùúrù nítorí tá a bá mọ̀ láǹfààní láti mọ̀ mú wá báyìí yóò padà diṣu àtàyànyàn. Kọmíṣánná ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ sí kọmíṣánná ìpínlẹ̀ Kwara ti gbọ́ sí gbogbo àwọn DPOs tó yẹ kó gbọ́ gbogbo wọn ni wọ́n ti gbọ́ kìí ṣe pé à ń dọ́wọ́ wú lọ́wọ́ ara wa gbogbo ẹlòmíì tó sì sọ wípé action la fẹ́ a lè dá ṣe action kankan tá a bá fẹ́ sí òfin tòwó òfin làjọ ń lò àwọn ọlọ́pàá ń bẹ láàrin wa àwọn intelligence officer wọ́n wà láàrin wa orí àwọn àjọ ìró ẹkùn gbogbo wa lájọ wà tá a jọ ń fi ọwọ́ kan àgbájọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kan ò gbẹ́rù dórí ìkan pawọ́pọ̀ wọn mọ̀lé ńlá eré ìrùn wọn pawọ́pọ̀ wọn máa jìyàn àwọn oyin pawọ́pọ̀ wọn ṣàfárá ẹja jọ pawọ́pọ̀ láti gbé orírun wa lárugẹ orí gbogbo ẹ̀yin kábíyèsí lọ́balọ́ba ogun rúgbọ́bọ̀ àwọn ọmọ yìí ń gba èkè tẹ́ bá wá rí àwọn ọmọ yìí pọ́lọ́tọ́ bí under 16 17 15 years àwọn ọmọ kéékèèké àmọ́ títí ọ̀la sọ́túnla bíṣu ṣe bẹ́ bọ́ọ̀bẹ ṣe kùn ibi tá a bọ̀rọ̀ dé ibi tọ́rọ̀ dé sí gbogbo ẹ̀ lẹ́ẹ̀mọ̀ wò àkànbí mo fẹ́ mọ fèyí ṣe lọ mi ò ní lọ́nà ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi mi ò ní lọ́nà kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò ayé lọ àyùbọ̀ báyìí lọ́wọ́ ń yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà orí gbogbo bí ọ̀rọ̀ yìí ṣe ń jẹ́ ṣe mọ̀ wípé àwọn ẹni wọ́n mọ̀ yẹn dábùjá wọ́n ń pe ọ̀gá ọlọ́pàá pátápátá wọ́n ń pe ọ̀gá DSS pé Ìgbòho ti dé lẹ́nu ìjẹta sí àná sóní àmọ́ gbogbo wọn náà ni wọ́n mọ̀ wípé iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ Ìgbòho nìkan iṣẹ́ àjọṣe ni onílù òsì ní fẹ́ jẹ́ ó tú ó dàbọ̀ ẹ̀yin bàbá ó dàbọ̀ ẹ̀yin màmá ó dàbọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n ó dàbọ̀ ẹ̀yin àbúrò bó bá tún ṣe ń jẹ́ àtúmọ̀ kàn sí ó dàbọ̀ sà.